Ifá ni ohùn Ọlọ́run Olódùmarè. Àwọn Lárúbáwá gbàgbọ́ pé Kùránì ni ohùn Allah. Níbo lọ ń sá lọ ms ọ gbọ́dọ̀ sá ó mọ dá mi lóhùn lọ ni kò tí clear. Èmi ò ní kúrò níbi Allah yìí tó bá ti yé àwọn ọmọ ìyá wa dáadáa tí wọ́n rí i pé ó ti lulẹ̀ yẹnyẹn màá wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn nǹkan mi ó ní dáta ni lóhùn mọ́. Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Gbogbo wa mùsùlùmí tó bá rí fídíò yìí bá mi share rẹ̀ kó dọ́dọ̀ ms baba. Mo dúpẹ́ náà question number 1 ms baba ó ti bá mi answer rẹ̀ bó tẹ̀ jẹ́ sí wípé ọ̀tọ̀ nìkan tèmi ń béèrè ọ̀tọ̀ ni èsì ṣùgbọ́n for the fact pé kò sí embarrass ara wa ń bẹ̀ it's fine. Mo ti sọ pé ẹni tí ò bá lẹ́rìí ló máa ń bú èbú that's my own psychology. Question mi sí ms baba tí ń jẹ́ question number 2 òun ni pé each time táwọn èèyàn bá ti mention Allahu bóyá lórí program àbíbo yóò ní rárá o ká má tú Allahu sí Elédùmarè pé Elédùmarè ni ọba tó dá gbogbo wa pé Allahu ni ṣìgìdì Allahu èrè kan tó wà ní Kaaba tá bá fẹ́ sọ Lárúbáwá Elédùmarè ms baba àtẹ̀yìn àti àwọn yòókù yín tẹ́ bá máa béèrè lọ́wọ́ àwọn yòókù ẹ bá ń béèrè lọ́wọ́ brother wa dáadáa Abdulmalik Musa ẹ ṣí àrẹ sọ́dọ̀ wọn a fẹ́ mọ Lárúbáwá tí ó mọ túmọ̀ Elédùmarè torí táwọn ọmọ Yorùbá bá débẹ̀ tá a fẹ́ dákọ̀ Elédùmarè ní èdè wọn àbí a fẹ́ explain fún wọn gbólóhùn Lárúbáwá tí ó mọ túmọ̀ Elédùmarè ẹ mú wá. Àkọ́kọ́ àfà ìbéèrè tẹ́ bí mí òun ni mo dá yín lóhùn. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn èèyàn náà rí wípé nǹkan tẹ́ bí mí ni mo dá yín lóhùn. Tí ò bá wá yé yín ló yẹ kẹ́ ẹ sọ wípé kò yé yín màá tún bá yín fọ́ sí wẹ́wẹ́. Àmọ́ bí mo ṣe dá yín lóhùn ó yẹ kó yé yín. Ẹlẹ́ẹ̀kejì ẹ sọ wípé kí ni Lárúbáwá Olódùmarè. Olódùmarè ni Olódùmarè ń jẹ́ a ò kì í tú orúkọ. Allah láti ilẹ̀ Lárúbáwá tó bá dé ọ̀dọ̀ wa Allahu òun ló ń jẹ́ a ò kì í tú orúkọ. Tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ tú Allah sí Olódùmarè tó dẹ̀ jẹ́ wípé àṣà àti ìṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwa ọmọ kóòtù òjìrè gbàgbọ́ pé Ifá ni ohùn Ọlọ́run Olódùmarè. Àwọn Lárúbáwá gbàgbọ́ pé Kùránì ni ohùn Allah. Ló fi jẹ́ pé tẹ́ ẹ bá wo inú Kùránì tí wọ́n pè ní ohùn Allah ìtàn àwọn Lárúbáwá lẹ máa bá ń bẹ̀. Tẹ́ ẹ bá wo inú Ifá tó jẹ́ ohùn Ọlọ́run Olódùmarè tó jẹ́ tọ̀dọ̀ tiwa ìtàn wa lẹ máa bá ń bẹ̀. Oníkálukú ló ní tiẹ̀. Allah ní èdè Yorùbá Allahu ni. Ọlọ́run Olódùmarè ní èdè Lárúbáwá Ọlọ́run Olódùmarè ni. Wọn ò kì í tú orúkọ. Tẹ́ ẹ bá wá ń sọ wípé ẹ ṣe bí Ọlọ́run Olódùmarè ló dá gbogbo nǹkan lọ́dọ̀ wa nílẹ̀ kóòtù òjìrè. Allah ló dá gbogbo nǹkan lọ́dọ̀ àwọn ọmọ Lárúbáwá ó ti túmọ̀ sí nǹkan kan náà. Rárá kò túmọ̀ sí nǹkan kan náà torí pé àṣà àti ìṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bí Ọlọ́run Olódùmarè ṣe dá ilé ayé lọ́dọ̀ àwọn ọmọ kóòtù òjìrè ó yàtọ̀ sí bí Allah ṣe dá ilé ayé lọ́dọ̀ àwọn ọmọ Lárúbáwá. Bí Ọlọ́run Olódùmarè ṣe ṣẹ̀dá àwọn ènìyàn lọ́dọ̀ àwọn ọmọ kóòtù òjìrè ó yàtọ̀ sí bí Allah ṣe ṣẹ̀dá àwọn ènìyàn lọ́dọ̀ àwọn ọmọ Lárúbáwá. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Oníkálukú ló ní ìtàn ṣẹ̀dálẹ̀ wọn. Tẹ́ ẹ bá ti fi ti yín lẹ̀ tẹ́ ẹ ti mú ti Lárúbáwá ó túmọ̀ sí wípé ẹ ti di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ yín. Àwọn ọmọ Lárúbáwá ò lè fi ti wọ́n lẹ̀ kí wọ́n sọ pé àwọn fẹ́ wá gbà fún Ọlọ́run Olódùmarè kò ṣeé ṣe torí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Oníkálukú ló ní ìtàn wọn. Oníkálukú ló ní èdè wọn. Allah ní èdè Yorùbá Allahu ni. Ọlọ́run Olódùmarè ní èdè Lárúbáwá Ọlọ́run Olódùmarè ni. Wọn ò kí ń tú orúkọ. Tẹ́ ẹ bá sọ wípé ẹ fẹ́ tú Allah sí Ọlọ́run Olódùmarè kí ni Jubril ní èdè Yorùbá? Kí ni Muhammadu ní èdè Yorùbá? Kí ni Ògún ní èdè Lárúbáwá? Kí ni Ṣàngó ní èdè Lárúbáwá? Mo rò bó ti yé yín àfà. Àṣà àti ìṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àkọ́kọ́ ms baba èmi ò sọ̀rọ̀ nítorí pé kó lè di mùsùlùmí o kí irọ́ rẹ̀ ó lè jà
kí ó dẹ̀ yé gbogbo ayé pé irọ́ ni challenge yìí ò rí dáhùn ms baba ò rí dáhùn gbé ìfẹ́ lòmíì tó tún máa dáhùn ìbéèrè yìí simple ó kàn ń lọ lọ́rùn ni ọ̀dà mo rí i pé kò yí ọ jẹ́ kí n calm down nígbà tí ẹbọ fi wà káànábì ò tó dé ẹbọ tí wọ́n ń ṣe kó tó di pé aṣáájú ẹ̀dá dé sallallahu alayhi wa sallam àwọn ẹlẹ́bọjọ́ náà tí wọ́n jẹ́ àwọn èèyàn tiyín kí ni lárúbáwá Elédùmarè lọ́dọ̀ wọn nǹkan tá à ń béèrè nìyẹn tó nígbà tó ti wá gbà ń sìn á wà sọ fún ọ nǹkan kan dùn mí níbi kílípù tí mo rìlíìsì yẹn nǹkan kan dùn mí bẹ́ẹ̀ ms ní láti máa sọ pé nǹkan tí mo chat fún àbí nǹkan tí mo search fún o ms láti máa sọ pé nǹkan tí mo search fún àwọn ìkókòkò táwọn àáfàá wa tí wọ́n ti kó síbẹ̀ ni ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jájọ lọ sínú chat gpt nísìn. Oya, what is Eledumare in Arabic and other languages? Chat GPT no. Eledumare, more commonly written Olodumare, is the Yoruba name for the supreme being, God, especially in Yoruba traditional religious rite. In Arabic, there is no exact Arabic translation of the proper name Eledumare, but its meaning can be rendered as Allahu, God, Al-Ilahu Le'ala, the supreme God, Al-Ilahu Le'azamu, the greatest God, supreme deity, Al-Khaliq, the creator, Ar-Rabbu Al-Ala, the most high, Abi Lord. Now, so if you are explaining Eledumare in an Islamic Arabic context, the closest simple equivalent is Allahu, while Al-Ilahu Al-Ala more literal description of the concept. In other languages, English God, supreme being, Arabic Allah, French bẹ́ẹ̀ lọ. so káwo bóyá ànábì ló gbé tí ChatGPT wá. àáfàá yẹn àwọn nǹkan tó google bóyá àwọn nǹkan tí àwọn àáfàá wọn tí wọ́n fi sí orí íńtánẹ́ẹ̀tì wọ́n fi sí orí google yẹn òun ló gbé jáde so ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lẹ́yìn fọ́nrán yìí eléyìí ni máa ṣe kẹ́yìn lórí àáfàá yìí tó bá ní ìbéèrè míì kó tún béèrè. ms baba níbo lọ sá lọ ms ọ gbọ́dọ̀ sá ó mọ dá mi lóhùn lọ ni kò tí clear èmi ò ní kúrò níbi aláwọ̀ yìí tó bá ti yé àwọn ọmọ ìyá wa dáadáa tí wọ́n rí i pé ó ti lulẹ̀ yẹ́nyẹ́ màá wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn nǹkan mi ó ní dáta ni lóhùn mọ́ bíi tèwọ́ ó mọ dáhùn náà ni tó o bá ti dáhùn mọ́ ó gba defeat nìyẹn. n tí a lè lò fún Elédùmarè ìyẹn ni pé ọba tó dá gbogbo ayé tó dá everything tó dá yàtọ̀run tó dá gbogbo nǹkan tó wà ń bẹ̀. àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ilẹ̀ lárúbáwá kànábì tó dé kí náà ń pè é nǹkan tá à ń béèrè nìyẹn àwọn ẹlẹ́bọ sà ti wà kànábì tó dé ṣẹbẹ́yìn náà sà sọ òòṣà ló wà nínú kàńbà àwọn yòókù yín nù àbí tí àwọn ò sin Allah àwọn ẹbọ yẹn tí wọ́n ń sìn so kí làwọn rí fàásì gẹ́gẹ́ bí Olódùmarè àbí Olódùmarè tí ẹ̀yin sọ yìí kò dé gbogbo bí ilẹ̀ Yorùbá nìkan ló dé ẹ̀yin ò bá wọn. yes ọmọ Yorùbá ni mí èmi lè sì mo gbà yí pé Olódùmarè òun ni Ọlọ́run ọba tó dá gbogbo ayé àtọ̀run mo wá tún ṣiṣẹ́ Lárúbáwá Arabic language èmi ò wá rí nǹkan míì tí wọ́n ń lò fún Olódùmarè tó ju Allah lọ àtúnfi àwọn nǹkan kan tí ó farajọ àwọn ẹlẹ́bọ wọn ní problem o pẹ̀lú mi ní problem pẹ̀lú àwọn ẹlẹ́bọ torí pé Ọlọ́run ò sọ pé tí wọ́n bá ti dọ́dọ̀ wá ká lọ mọ́ àtáàkì wọn gbogbo àyà tí wọ́n mú wá wọn àá sì ń bọ̀ wá bẹ́ẹ̀ so ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ oníṣẹ̀ṣe ẹlẹ́bọ tẹ́ ẹ àtáàkì Islam mi bá yín wí o ṣùgbọ́n ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀ ń jẹ́ mùsùlùmí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọpọlọ tí àwọn alátakò Islam fi ń rorí kò ju ìdérí ọtí yìí lọ
gbogbo ẹni tó bá wá tẹ̀lé ẹnu wọn sàárà ni.